Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Orin Dáfídì orí 11. Olúwa ni mo gbẹ́kẹ̀ mi lé, ẹ a ti ṣe wí fún ọkàn mi pé, sá bí ẹyẹ lọ sí òkè yín, ṣàkíyèsí, àwọn ènìyàn búburú ti fa ọrùn wọn lé, wọ́n ti fi ọfà sùn lé ojú ọ̀sán, kí wọn kí ó lè ta lé òkùnkùn sí ọlọ́kàn dídúró. Bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí lè olódodo yóò ṣe? Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀, ìtẹ́ Olúwa ń bẹ lé ọ̀run, ojú rẹ̀ ń wò ó, ìpéǹpéjú rẹ̀ ń dán àwọn ọmọ ènìyàn wò. Olúwa ń dán olódodo wò, ṣùgbọ́n ènìyàn búburú àti ẹni tí ń fẹ́ ìwà agbára, ọkàn rẹ̀ kórìíra. Lórí ènìyàn búburú ni yóò rọ̀jò ẹ̀yìn gbígbóná àti imí ọjọ́ àti ìjì gbígbóná, èyí ni ìpín ago wọn. Nítorí olódodo ni Olúwa, ó fẹ́ òdodo, àwọn ẹni tí ó dúró ṣinṣin yóò rí ojú rẹ̀.